ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ah! Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni o. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. This is a great inspiration from one of our sons in the community. Ọkàn mi ń kọrin yìnyín, ó ń kọrin ọpẹ́, tó lọ́tún lósì, sólúwà o, ọlá rẹ̀ ń bèrè orin mi, ní kìíní kan sẹ́, bí mo bá ṣe báyìí ara mo dá, sólúwà o. Ọkàn mi ń kọrin yìnyín, ó ń kọrin ọpẹ́, tó lọ́tún lósì, Olúwa o, ọlá rẹ̀ ń bèrè orin rẹ̀, ní gidi kan sẹ́, bí mo bá ṣe báyìí ara mo dá, Olúwa o. Ọkàn mi kọrin, ó kọrin kan sẹ́, jọlá tún lò ó sí, Olúwa o, ọlá rẹ̀ ń bèrè orin rẹ̀, ní gidi kan sẹ́, bí mo bá ṣe báyìí ara mo dá fún dádì mi. Ọkàn mi kọrin, ó kọrin ọpẹ́, jọlá tún lò sí, Olúwa o, ọlọ́run ń bèrè orin rẹ̀, ní gidi kan sẹ́, bí mo bá ṣe báyìí ara mo dá, Olúwa o. Nínú community. Ojúmọ́ kan báyìí, oṣì kan ní, ẹ tún ti kọ́ ṣì yín débi àbí. Mo dẹ̀ mọ̀ pé ó dín ọjọ́ kan lé ní. Tọ́lọ́mọ bá mi ṣí gbogbo yín nídìí àtẹ̀yìn àtolórí yín. Kí ló dé gan náà? Ẹ ṣe wọ́n ìbáwí olórí ogun ìbáwí. Ogun tó ń jà wọ́n. Ogun ìjà wọ́n. Bọ́dá SAAMU, ẹ dákun má bínú. Ìrànlọ́wọ́ yín la bá wá. Iṣẹ́ rí bó ṣe wà yìí, kò tí fẹsẹ̀ kanlẹ̀ láti bí ọdún 7. Kódà, èmi ni mò ń gbéwẹ̀, ni mò ń gbé iṣu. Èmi ni mò ń fún lóúnjẹ, mo dẹ̀ ń raṣọ sí lọ́rùn.
nǹkan bẹ́ẹ̀. Kí ló ta fi sàn kankan náà? Ẹ jọ̀ọ́, ẹ ti ṣeun, ó ti pé mẹ́ta. Wà Sàámú, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. ọ̀pọ̀ náà ṣé ẹ gbọ́ dáadáa ní nẹ́tíwọ̀kì dàmí tí mo wà yìí kẹ́ni kò bí ojú bá tọrọ owó lọ́wọ́ mi. ṣí bọ̀ ẹ lè rí gbà lọ́wọ́ mi. táyé bá gbà mí tí bá lọ́mọ kòkò máa gbọ́ lọ́wọ́ gbà máa gbowó lọ́wọ́ ẹ̀. Kò sówó lọ́wọ́ mi. Káyí tójú bá kárí mọ́ èmi gbá bọ́ sísìn àmọ́ èmi náà máa ṣàgbé. Ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn. Ẹ gbọ́ ó bẹ́ tà. Bẹ́ẹ̀ Bọ́dá Sàámú. wèrè ni ẹ. Ọlọ́run gbọ́ ò lè lára. Yéè! Ó ti jẹ́ tó wà lọ́kọ́ mi ló ń sọ. Ọmọ ẹ̀rẹ̀ yàyàkúyàwó mi lọ́wọ́. Búra sí pé o bọ̀ pọ̀ wá ń ta. Wàláì tàlà mi mọ̀ pé wọn ò ju méjì lọ. Ẹ má gbọ́. Hello. Wèrè ni ẹ o. Ṣọ́bọ̀kẹ́ mọ́mọ́ ẹ. Alágbè ni mí. Gẹ́ni àbí wèrè lélẹ́yìí. Alágbè ni yín bẹ́ẹ̀ ṣe wà yìí. Alágbè ò dẹ̀ ní fún. Báwo la ẹ fẹ́ ṣe? Kò lè wọ́kọ. Bàbá mi jà! Mo fẹ́ gùn. Bàbá mi jà! Mo fẹ́ gùn. Kí ló ṣẹlẹ̀ ń ta? Ọmọ kan rí pàgó. Ó pàgó. Ni mo wá wọlé wọ́rọ́wọ́ bẹ́ẹ̀. Yọ wọlé o, iṣẹ́ àrọ́ wọlé o. Èmi ń sá wọlé. Ṣé àṣà wọlé o? Mo pẹ̀lú yín sá wọlé. Ìwọ ni síwájú ká tẹ̀lé rẹ̀. Ta lọ́mọ ẹ? Bro Sam, with the look of her back sheep, it's Olorombo. Olorombo. Yes, Bro Sam. Ló pàgò. Òun ìpa. Ni mo wá yọ wọlé. Ó yọ wọlé tẹ̀, iṣẹ́ àṣà wọlé. Olorombo. Òun ló pàgò. Ni mo wá rẹ́rìn wọlé. Iṣẹ́ àrújú wọlé o. Ààrẹ rẹ̀ rárá. Orombo. Òun wà. Òun lé mi. Iṣẹ́ ò lé wà. Èmi igi tẹ́sọ̀nsọ lórí ẹ̀ ìgbìnì Orombo kékeré wá lé mi. Mi fẹ́ gbà. Mo yọ wọlé ni. Níbẹ̀rẹ̀ ọdún. Okay. Kí ló ṣẹlẹ̀? Kí lè lé owó lógún ègbò ni? Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí Ọlọ́run? Ṣàánú mi. Ṣé mo sá? Ẹ sá o. Mo sá, ṣé mo sá? Ẹ sá. Wọ́n sọ pé èèyàn sá. Ẹ máa ló yẹra ni. Yíyẹra tí mo dẹ̀ yẹra mo fi protect yín ni. Mi ò sá rárá. Mi ò sá. Bọ́dá Sàámú ẹ yẹra jọ sá wọlé ni náà. Kò kú ní yé wọ, àwọn máa sọ ní gbogbo ibo ni mo sá lọ. Jọ sá wọlé ni náà. Níbo ni ẹjọ́ wọnú lẹ gbogbo? Ẹ bẹ́ sí mo protect yín kọ́ ni. Ṣé tí n bá ìjókòó síbẹ̀ ṣé ìnù ìjókòó? Olorombo ló fọ́gò ẹ̀. Òun wà. She's the one, Bro Sam. Òun ló pariwo pé bàbá òun dà. Of course, she did it. Ọlọ́run. Ẹjọ́ ẹni sùúrù. Ẹjọ́ má bínú. Àwọn tó wà lórí ìwé ìbẹ̀rù nǹkan. Tán wà àánú. Ó tọ́ ni o. Ó tó mà ní. Wọ́n ní kò lè rìn fọ́dún méje. Orí ẹ pé. Bro Sam, this is a miracle. Broken bottles could make a cripple to run. You're making sense. Lẹ́mi kó lódùn mọ́ ọdún. Ọlọ́mọ jọgọjọgọ. Níwájú ilé tèmi. Láti dọ́rùn ilé wo. Dọ̀tí, you know what? Take this wheelbarrow and keep it somewhere there. Ìyá láyà ẹ̀ mo fẹ́ rí kó tún wá gbé ń bí. Really? No problem. Olorombo ló fọ́gò. Olófọ́gò wà. Bọ́lájà mo bọ̀. Ẹbí wọ́n lè tẹ́lẹ̀ bọ̀. Ọ̀rẹ́, ṣòrí lórílẹ̀-èdè yìí tí wọ́n bá ti lè rí opportunity kí wọ́n yá grab ẹ̀ wọ́n sì ní o. Cause tó bá lọ
ó máa le díẹ̀ o. ṣé wèrè yẹn ni relax náà tó ṣe ra ọjà jókòó wá síbẹ̀ bó ti rẹ́yìn náà relax nípa náà kí ìbẹ̀rẹ̀ ò jẹ́ orí ẹ̀ ló pè orí ẹ̀ ló. ó tọ́ nìkan tó sọ sórí nílùú yìí téèyàn bá ní opportunity tí ó bá ti lò ó ti lò nìyẹn òun làwọn náà fi ń ṣe wọn bá torí tá à ń ṣe yìí jẹ́ tó wá sọ tuntun fún ẹ mo tuntun ní another shop seduction tó tún bá mi manage. kó tí ẹ ń ṣọ̀rọ̀ tí ẹ mò ń sọ ṣèyí mò ń tẹ́ra láti rí fásì ṣèyí tí ó ṣe kan tí ó ṣàbọ̀ kò sẹ́ni tí ó mọ̀ kí business person ni wọ́. ọwọ́ ìṣá ó ti rọ́ lẹ́sẹ̀ ni o. àwọn wèrè yìí ní ṣá àwọn ni nígbà tó lóun ògbò fọ́gò àwọn kan lọ sádìde 100%. àwọn lọ sádìde. ẹ̀yin brọ́dà mi ẹ dákẹ́ ṣàánú wa ṣé ní bó ṣe wà yìí àti 7 years tó ti fẹsẹ̀ kanlẹ̀ kó lè rìn ẹ dákẹ́ ṣàánú wa iye kíye tẹ́ bá ní ẹjọ́. ẹ dákẹ́ ṣàánú mi ẹni rí tèmi o. àánú yìí máa ń ṣàwọn pípù ìgan imagine ojúlówó ojú ṣàánú. wọ́n tọrọ wọ̀ bí ìyẹn ti fẹ́ fún wọn lówó dọ́là náà fún wọn pàbọ̀. ẹ ṣe gan-an inú ò ní tọ́ lọ́wọ́ yín. kò ní dá ayé yín máa bàjẹ́. bọ́dà sáà mi. ẹ ṣàánú wa o. kò ní dá fún un. ọ̀fọ̀ gbójú gbówó lọ. ayé yìí máa bàjẹ́ ni. mo ti dá ojú bàbá yẹn mọ́. àwọn ọmọ ènìyàn tó bá wájú lẹ́nu kọ́ ni. yes na bro Sam. báwo náà gbé wíbá ìròyìn gbà tá jáde mo ní kó tọ́jú wíbá ìròyìn. Bro Sam. báwo ló ṣe dánwò wọn. My crib is long from your condo. Kò ṣe lẹ́yìn ni mò ń gbé. You're right. tẹ́ ẹ bá lè fẹ́ bà community jẹ́ Ọlọ́run á bà ayé yín jẹ́. Amen. gbogbo ọgbọ́n tẹ̀ tún lò rè wà á ríran wò ọ̀tọ̀ ní wèrè tó ń fọ́gò ọ̀tọ̀ lẹ́yìn tẹ́ ẹ tún dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn. Frosters. ó dáa òṣì tó ń bá káàkiri nínú community nìyẹn o ẹ̀yin dẹ̀ ti fún wọn lówó. a ti fún wọn lówó. tó bá jẹ́ mi ni mò ń rìn kọjá gẹ́gẹ́ bí ọba community ni mo pé ẹ gbà ònìyàn ló ń lórí yín yẹn. ìbòdà Sáàmù sọ báyìí. Dọ̀tún òun pẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ wá mú gì fún mi Dọ̀tún mú gì fún mi. kò sí níbẹ̀ o Sáàmù bọ̀dà Sáàmù. wàá gba Jésù sáyé rẹ̀ ò wá kiri ṣoore wàá gba Jésù sáyé rẹ̀ ò wá kiri ṣoore ìrákẹ́ ládùúgbò ráúlé ìyá gba Jésù sáyé rí o Jésù ń pè yín pé kí gbọ́rọ̀ Olúwa ìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu apààyàn amúgbó ìkè pọmọlọ́mọ ìṣògùn ẹ̀ ìgbọ́rọ̀ kò Olúwa sọ ìjà kúrò nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìjà kúrò nínú iṣẹ́ ìbàjẹ́re ìjà kúrò nínú iṣẹ́ ìbàjẹ́ kì í ṣe ká ọmọlọ́mọ kì í pa ìyàwó ní ìyàwó kì í ṣògùn ẹ̀ ó yẹ ìjà kò lébẹ̀ ìgbọ́rọ̀ Olúwa Bíbélì sọ pé ó ní òun bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi gẹ́gẹ́ bí iṣẹ́ owó oníkálukú bó bá sì rí ó gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu ìgbọ́rọ̀ kí gbogbo ọlọ́kọ̀ kì í ránṣẹ́ Ọlọ́run kó bá ti wí ìgbọ́ kí tẹ́tí kí gbọ́rọ̀ wòlíì kí gbọ́rọ̀ pásítọ̀ lọ́kùnrin lóbìnrin kí já kúrò nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ìpọ́njú èyí kì í ṣe káàkiri wọ́n á gbà Jésù sáyé rẹ̀ ò wá kiri ṣoore Jésù pé ọ̀rẹ́ máa bọ̀ asọ́ládùn ayé ohun gbogbo àdópin Jésù pé ọ̀rẹ́ máa bọ̀ asọ́ládùn ayé ohun gbogbo àdópin. ìyá oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ìjà kúrò nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ òmùkúmu òfàkòfà ugbó fífà orí ẹ̀ yìí ni mo ní kó máa bọ̀ báyìí ó já wèrè ni ó yá wọ́n síbí báyìí. kúrò síbẹ̀ ìyá ẹ̀ ṣe bí mo jókòó sí ibà ẹ̀ ó ń kọjá o jẹ́jẹ́ tiẹ̀ gbà tó wá rí mi ló mọ̀ pé ó máa sọ pé káwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ṣe kí ni kò stop àbí ṣó dá mi mọ̀ ó dá mi mọ̀ ó ti wá dá mi mọ̀ lẹ́nu nìyẹn ìyá ẹ̀ ibi ló máa kú sí ibi ló máa ṣe kí ibi ló máa rà sí ó yá ṣí Bíbélì ọwọ́ ẹ̀ fún mi orí ẹ̀ yìí ni dá mi lọ
ṣí ibi tó ti sọ ní bẹ́ẹ̀lì pé tó bá gbá ẹ létí ọ̀tún kó kọ́ tó ti sí torí máa gbá etí ẹ̀ máa gbá ìyá ẹ̀ ńgbàkúgbà ó yá ṣí. ẹjọ́ mi ò mọ ibi tó wà. ó mọ kí ni yẹ ẹ fẹ́ kú ṣá ó yá dìde má bọ̀ báyìí ó máa kú bíbá ilé yìí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ó máa kú torí jẹ́jẹ́ mi mo jókòó ó láwọn amúgbó àwọn kinní kan torí ó máa kú ní bíbá ẹ̀ bí mo ṣe fẹ́ gún bàbá mi má ṣe gún ẹ padà gún yá ẹ má bá tí ẹ jẹ́ mi báyìí má pa ẹ sí mi ó yá ṣe lọ́gì ṣe lọ́gì ìrùkù ṣe dáadáa mi ò mọ ó lọ ṣí ọmọ rẹ̀ gọ́dí sẹ́yìn yá ẹ ti kú lẹ́nu oníkèé kan yí padà ó dẹ̀ mọ́ lọ́gì ṣàbí ó yá bá ń gbé bíbélì ọwọ́ ẹ̀ yá ẹ̀ ó máa kún bíbá ẹsẹ̀ ilé ò lè pa ẹ̀ ìyá ọlọ́ ó yá máa kúrú kó máa ga sílẹ̀ máa kúrú ó bọ̀ ẹ bá mi wá bàbá mi o yá ẹ̀ olùwà o. a lè kúrò bẹ́ẹ̀ o a lè kúrò bẹ́ẹ̀ mímu kí ló tún ṣe ní. wọ́n bí kí ló ṣe ẹ́. Ọlọ́run ẹ̀rí o ìwọ ló gbéṣẹ́ yìí rẹ̀ lẹ́mi lọ́wọ́ kí mi polongo rẹ̀ aká kò fẹ́ mú bò tún fún mi sóde o. fara rẹ balẹ̀ ṣàlàyé kò mí kò jẹ́ kí n yé mi ìṣe fẹ́ fi ìgò tún fún rẹ̀ ìṣòro òun ìsíní. ọmọbìnrin kan lébẹ̀ ẹni ní. ọmọbìnrin kan níbo iṣẹ́ ọmọbìnrin ti lé wí. Bro Sam kí lẹ̀ ń sọ kò yé mi. ẹ mọ mi mo sọ pé ọmọbìnrin wo ló ń sọ̀rọ̀ pa ẹ̀. Olóròǹbó ni òun ló ṣe gangster shit káàkiri àdúgbò òun ló ń dàgbòrò rú. lábọ̀ tó fi gòlè nu wọlé. òun ni. ṣọ́nà ni. òun ni. Kabilérìn. ilé géètì dúdú ka ilébẹ̀ ẹni ibẹ̀ ni gbé ibẹ̀ ni. ilé géètì dúdú. ibẹ̀ ni ka ilébẹ̀ ẹni. wọ́n ní ilé géètì dúdú bó ní ilé géètì dúdú tó sọ yìí. ilé géètì tó wà níbi òkè bẹ́ẹ̀ yẹn náà ni ẹlẹ́gbẹ̀ẹ́ kínní bẹ́ẹ̀ yẹn ló wà. ní Bro Sam. ṣé bó ló mọ bẹ́ẹ̀. náà kò yé mi tẹ́lẹ̀ ṣèbí bó ṣe sọ́nsìn tán sọ pé ilé dúdú tó wà nǹkan tí brain mi ṣe pick nìyẹn mi mọ. pẹ́lẹ́ géètì dúdú yẹn. ilé géètì dúdú tó wà ń bẹ́ẹ̀ yẹn ni. Olóròǹbó ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ìwọ ló tún bẹ̀rẹ̀ pẹ̀lú ìgò láti máa fi tẹ́tí èmi nínú community níwọ ìwọ. ok yọ mo ń wá nǹkan kan ẹ ní sùúrù já lọ kódà. hello wo bí mo ṣe ń délé lélẹ̀ ṣé ti rí nǹkan tó funny jù ni pé ṣé mo bá gate everywhere wà open ni ó ti sú mi jọ ṣàánú mi kí ni mo fẹ́ ṣe bọ́lá yìí pọ̀ wá. Telephone. Saamu. Bọ́sítà! Jọ̀ọ́. Jésù. Ẹjọ́ ẹ mọ̀ bí mi. Saamu ìṣàánú. Tó o bá mísì ohun mi, ìgò ní mísì díẹ̀. Màá fi ìgò ṣe dọ́gì fún ẹ. Ẹ má bínú. Àbò yá wẹ́rẹ́ àbọ̀. Olórí burúkú ọmọ tó ń gbénu lé ìdá. Ọmọ táyé ẹ ti bàjẹ́ tó ń gbénu lé. Olóròǹbó tó ń gbénu lé. Tó ń fi ìgò tẹ̀ tí àwọn èèyàn. Go in there, go push her up. So Jawere sa. Àmọ́ kọ́ wà ní bí ó gúngò káàkiri. Ejò kò sí. Ejò bẹ̀rẹ̀ Saamu ìṣàánú. Ó dà. Kò sí lè. Ó dà ìbínú wa. Ejò torí tọ́lá ẹ̀ kò sí lè. Olórí burúkú ọmọ tó pè ní àbúrò àbí báwo lè jẹ́ sí ẹ. Àbúrò mi ni. Ṣé wọ́n lọ bí? Àbúrò mi ni. Ọmọ yẹn fi ìgò tẹ̀tí èmi níwájú ilé mi. Ẹ má bínú. Ó fi ìgò tẹ̀tí mi níwájú ilé mi. Ó lé mi wọlé. Bí eré ni mo pè. At the end of the day, mo pàdé obìnrin kan bí. Ó wọ aṣọ àdúrà. Obìnrin yẹn sọ fún mi pé olórí burúkú ọmọ tó pè lábúrò ẹ̀ ó fi ìgò lé òun káàkiri. Ṣé tẹ́lẹ̀ máa ṣe nì? Nínú ọdún tuntun tó fẹ́ bẹ̀rẹ̀ rè. Ó dà. Ó kò sílé bọ̀dá Saamu ejò ewu agbélébù wà lélẹ̀ jọjọ gbé. Gbé àgbélébù rẹ, ó wúwo bí kò wúwo, máa tọ ẹlẹ́dàá lẹ́yìn, òun ní solution rẹ. Ìwọ ni kò gbàgbé níbo rẹ. Bọ́lọ́wà. Kò sílé. Kìlọ̀ fún olórí burúkú àbúrò ẹ̀ tó pè yẹn.
Olorombo àbí kí náà pè kò níwájú kò lẹ́yìn òun threatening community by the time tí n bá ṣetán pẹ̀lú àbí tí n bá padà wà bí ayé ẹ̀ máa rún ni ní community mi táwọn ọlọ́pàá ti ń respect mi pé kò sí wàhálà ẹni bá fẹ́ fa wàhálà máa lé dànù ni ó fẹ́ bà reputation mi jẹ́ nínú community I will destroy you, I will ruin your family ebi ni mo sọ bẹ́ẹ̀ ó ṣe bíbí kí n fi max yẹn lára. Kólódùmọdù Rosan. Mo kú ayé mi irú aláwo lélẹ̀ Ọlọ́run ẹ ṣàánú mi. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí nísìn? Èwo ni ìgò bí à ń ṣe ní orí tébù Pastor sọ bẹ́ẹ̀? Ẹ wo bí wọ́n ṣe ń bi ni nìyẹn o. Báwa náà ṣe bá ń bẹ̀ ni. In fact, a lè sọ pé ní báyìí ló gbé síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe bá ìgò ọtí lórí tébù sọ bẹ́ẹ̀ lélẹ̀. Ẹ̀dẹ̀ lè sọ pé èèyàn báyìí ló gbé síbẹ̀. Ẹ̀rẹ́yàn kankan tó wọlé tó gbégò síbẹ̀. Ẹ̀yin náà dé ẹ̀ bá ń bẹ̀ ni. Àwọn ògbọ́n ọkọ̀ rẹ̀ ń wò wáyìí. Gbọ́ àwọn èèyàn tó jókòó yìí sí. Nínú wọn ẹ̀ ká fún ọmọ rẹ̀ yìí. Máa fún wọn gbàrún. Àwọn wo lè fẹ́ máa fọ́ létí nínú ilé Ọlọ́run? Já padà, kò sí lè jẹgbẹ́ àti wàá jẹ́ church, wàá jẹ́ mosque, wàá jẹ́ anywhere. Wá tí bá fún ẹ mọ́rò, wàá sáré kàbàkàbà. Kò ní dá fún ìyá ẹ̀. Stop! Kò ní dá fún ìyá yín. Pásítọ̀ ẹ máa bínú, ọmọ yẹn ló múnú bí mi, á bínú. Jésù Kristi nínú ilé Ọlọ́run lẹ́tí ń wu irú àwọn ìwà báyìí tó lè jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tí mo pe ẹ̀yin fún tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ ara yín. Ok, mo ń bọ̀ àbọ̀ wa bá nìyẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run báwo ni ìgò ṣe dé orí pẹpẹ. Nǹkan tí mo ṣì ń bi wọ́n náà lélẹ̀ yìí ò sọ bẹ́ẹ̀. Wọ́n bi wọ́n pé ta ló gbé ìgò bíà sórí tébù yín. Wọ́n láwọn ò mọ̀ torí bẹ́ẹ̀ mi náà ṣe dé bí mo ṣe bá nìyẹn. Àwọn náà dé nígbà táwọn dé báwọn náà ṣe bá nìyẹn páwọn ò mèèyàn kankan tó gbégò síbẹ̀. Bí ìgò ṣe dé orí pẹpẹ ẹ ò mọ̀ tuntun wá ń ṣe ìgò minerals ó tún wá lọ gbé ìgò ọtí. Jésù Kristi ṣé ti rárá nǹkan tá à ń sọ báyìí ọ̀tọ̀ ni ká máa gbàdúrà fún ogun èèyàn. Jésù Kristi. Bàbá mi já! Mo fẹ́ gún. Ẹ dúró bẹ́ẹ̀ dúró bí tó dé yẹn ó yá padà síbi tó ti ń bọ̀ padà síbi tó ti ń bọ̀ padà síbi tó ti ń bọ̀ padà síbi tó ti ń bọ̀. Jésù. Jésù. Nice one. Mo ṣe fọ́gò ẹ̀, ara mi dẹ̀ balẹ̀. Àwa ara wa ríra wa. Gúngò gan bẹ́ẹ̀. Nice one. Padà bọ̀ wá fún ẹ o. I dey come back for all of you. Padà bọ̀ wá fún ẹ. Bàbá mi jà! Mo fẹ́ gún. Won't stop that man. Jésù Kristi. Jésù Kristi. Olúwa o. Kí ló ṣẹlẹ̀ nínú community? Kí ló ṣe ọmọdé ìbá ìtorí Ọlọ́run ẹ́? Ọmọdé jẹ́ kí pásítọ̀ sọ bẹ́ẹ̀ pa ìgò mọ́ aago. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jò jù báyìí lọ ẹ má sọ jù báyìí lọ. Sọ bẹ́ẹ̀ láàdùn ẹ̀ wá ṣe àwa ti rí i pé ọmọ ọgbọ́n ní ibẹ̀ wà yìí báyìí ẹ ti dẹ̀gbọ́n àdúgbò fáwa fílẹ̀. Rárá kò rí bẹ́ẹ̀ ó ṣèṣì ni reflect action lásán leléyìí ààbò ti yín àti tèmi òun náà ni mò ń try láti gbìyànjú àti ṣe. Àwọn akọ́bọ̀ ṣe ń gbàdúrà àti àwọn akọ́bọ̀ ṣe ń fọ́gò. Ẹ wo àdúrà ní ká máa gbà ń bí ẹ jẹ́ á gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run ààbò agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa ẹ túbọ̀ máa dáàbò yín bò wá. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì oníjàǹjà. Àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé sí èrè níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá
kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí títí mọ́ àyà títí mọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. Man. Ọ́kì! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀! Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Ẹ jọ̀ọ́ sà, èmi ò mọ irú yìí dẹ́ ń fún bọ̀dà Sàámú tó pọ̀ tó yẹn tó yẹ pé tẹ́lẹ̀ tí bá ti ṣẹlẹ̀ nínú community àwọn lẹ máa pè. Mo dẹ̀ ti sọ fún yín countless times, mo ní ẹ̀yin fúnra yín ẹ lè wá sínú community kẹ́ wá address our community members. Mi ò understand tó yẹ pé bọ̀dà Sàámú lè máa pè ló máa kà bẹ́ẹ̀ ni pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé oníkálukú. Mi ò understand sà o. Ọ̀gá ọlọ́pàá, ẹ rántí pé the last time mo bá yín sọ̀rọ̀ lórí phone and adúpẹ́ pé ẹ ti ẹ̀ pick call wa ẹ honour explanations wa. Kò ń ṣe pé bóyá bọ̀dà Sàámú ò dá o, ṣùgbọ́n àwọn nǹkan kan wà nínú ìwà wọn tó jẹ́ pé a ti notice. Take for instance, let's say èèyàn kan wọ́n fúnra wọn lóyún, àwọn máa wá take care personal. In fact, ọlọ́rọ̀ gan kò ní mọ end, kò ní mọ bẹ̀rẹ̀, wọ́n ṣá máa yí, tó dé pé ìjà tó lè dájà láàrin èèyàn méjì, kó jẹ́ ìjà yẹn ò ní solution fọ́dún kan, ọdún méjì, ọdún mẹ́ta, ọdún mẹ́rin, like that. Kò dẹ̀ ń ṣe àwọn nìkan ló wà ní community. Àwọn èèyàn pọ̀ ní community, though I understand bẹ́ẹ̀ ṣe máa ọ̀nà wọn, ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́ǹsìn, ẹ máa pe àwa náà láti lè brainstorm pẹ̀lú aká náà fẹ́ dùn ọkàn wa wọn gẹ́gẹ́ bí community leaders. So torí ẹ̀ la ṣe wà ń bí. Àbí kí lẹ́ni mo sọ sí? Tẹ́ bá rí from what the community leaders yòókù ti sọ, kò ń ṣe pé àwa bá bọ̀dá Sàámú jẹ́ ń bí o, but just to balance nǹkan tó bá wa wá bí. Bọ̀dá Sàámú is a very good man, tá a bá fẹ́ parọ́. But àwọn nǹkan kan wà tó máa ń ṣe tó máa ń dùn wá. Ṣẹ́rí kọ́ máa believe pé every time àwọn lè máa wá bá ọlọ́pàá kọ́ máa fi threaten àwọn èèyàn nínú community kò dáa. So gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ìgbà míì bọ̀dá Sàámú lè sọ pé àwọn máa reload èèyàn tó bá dẹ̀ sọ wọ́n máa ṣe bí kọ́ máa sọ pé nǹkan tó rà wàá sanwó ẹ̀. He is a man of his words, wàá dẹ̀ wá gbogbo ọ̀nà tó máa fi san tòótọ́. So gbogbo àwọn orú nǹkan báyìí kò dáa nínú community. À ń wò pé kẹ́ máa involve àwa náà kẹ́ balance ẹ̀ because bọ̀dá Sàámú tẹ̀ ń wò yẹn a lè parọ́ tòótọ́. Àìmọye ọ̀nà ni bọ̀dá Sàámú ti block oríṣiríṣi ibi tó yẹ kó ṣẹlẹ̀ nínú community, but ṣe rí ibi kékeré tá à ń sọ yìí náà ó wà very important, ẹ lè involve àwa náà. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi, community yìí kò ní bàjẹ́, kò dẹ̀ ní dàrú. Máa fẹ́ kí a wo nǹkan tí Mr. Aaron tí wọ́n sọ nípa Mr. Sàámú. Ṣé rí Mr. Sàámú, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn track record wọn wà ń bí báyìí. What he has done for so many years kó di pé mo dé bí báyìí and what he is doing now tẹ́mi gan tún wà ń bí báyìí. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n máa ń ran àwọn ọlọ́pàá ní ọwọ́, wọ́n jẹ́ máa ń kún wa ní ẹ̀yìn gidi gan. Because with his efforts, àwọn crime rates ní community pàápàá jùlọ ní community tọ̀dọ̀ yín ó reduce. So mi ní fẹ́ ká kó ìyàn wọn kéré, so máa fẹ́ kẹ́ ṣe sùúrù pẹ̀lú yes please come in. Ẹ wò gbogbo nǹkan ìlú àwa náà mú àmọ́ àṣejù wọn ti pọ̀ jù. Àwọn nǹkan kan ní community tó wà, community pọ̀ rẹpẹtẹ. Àfi sùúrù, ẹ máa ṣe sùúrù pẹ̀lú bọ̀dá Sàámú. Àwọn ọlọ́pàá náà sùúrù ni à ń lò pẹ̀lú wọn. Officer Ìbàràpá, kí ni mo lè ṣe fún àfà? Bọ̀dá Sàámú náà wà lẹ́nu mi sá. Bọ̀dá Sàámú, kọ́ máa bọ̀. So ẹ ṣe sùúrù, ẹ ti gbọ́, ẹ má yẹ kó di ìjà tó. Ẹ ṣe sùúrù. Ẹni àwọn dé. Bọ̀dá Sàámú.
ẹ pẹ̀lẹ́ sà. Yes. Ẹ rọra jàre. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́. Èdè ẹ̀kọ́ ewu ọmọ. Ẹ ṣé. Ẹ̀kọ́ ewu ọmọ. Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí. Picture tí mo rí ọmọ yẹn jọ yín tán pátápátá wá. Mr. Sam. Ẹ jọ̀ọ́ tó lọ́lọ́run. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé tí èrò bá jáde tán, ṣé kí n wá bá yín sọ? Mr. Sam, ẹ lè sọ now. Please go ahead. Ọ̀gá sà, ọmọbìnrin ṣe kan wà nínú community wa báyìí tó jẹ́ pé ó ń pa ìgò ni o. Ó dẹ̀ ló máa gún àwọn èèyàn, ó máa ṣe wọ́n léṣe nínú community wa báyìí. Ẹni tó ti pa àgò wájú ẹ̀ tó ló máa gún pa tí ó lè sí nǹkan kan tó bá ṣẹlẹ̀ á tó mẹ́rin. Kódà tó di wípé ó ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ ó ní mo ṣe wá síbí. Ó bọ̀ àwọn làdẹ́ẹ̀dì ẹjẹ́ àjọ dá wọn dé o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo ní di ọlọ́pàá ó bá jẹ́ 10 ó bá jẹ́ 7 mo mọ ibi tó ń gbé kí n lọ bẹ̀ kí n lọ arrest ẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. A lè rí bí o. Mo dúpẹ́ fún iyì tẹ́ fún mi o. Ẹ jọ̀ọ́. Ìjẹ́ ààrẹ nìkan tó ti gbọ́ pa nǹkan tí Mr. Sam wá sọ yìí. Èmi ò gbọ́. Ẹ gbọ́ kẹ́. Èmi ò mọ̀ kankan o. Mi ò mọ̀ pé nìkan fọ́gbò kiri ládùúgbò. Ó lè mọ̀, ìwọ ò lè mọ̀ tí ẹ. Ó lè pè láfọ́ bámbàm. Báwo lè fẹ́ mọ̀? Ṣó ń gbélé ni? Onílé 4. Olóṣì. Ọkùnrin lámọ̀ kò ń gbalé fóbìnrin káàkiri. Báwo lè yín gbalé fún ẹ? Ìkan ló bá ń tòkò. Ìkan léléwé ẹran. Ìkan lélẹ́mọ̀ọ́rẹ́ tó bá bí ẹ̀dá kò dókè àtà. Kó dé wo bí di àkọlé tó bá bí ẹ̀dá kò dákọlé. Yes sir, ẹ̀yin náà ẹ̀yin imagine. Ṣé nǹkan tí mo padà tàbí wá ṣe ń bí ni? Kí ló ní tó dá sọ̀rọ̀ mi? Ó ṣe dákẹ́ tiẹ̀. Ó ṣe gbé ṣòro àti ìdààmú àti tìjú ẹ kó gbé mọ́ra. Orí ẹ̀ tó yí yẹn. Báwo lè fẹ́ mọ̀? Tẹ́ni kan tẹ́ fẹ́ sọ. Well, tí n bá fẹ́ parọ́ sà, mo mọ̀. Mo ti gbọ́ actually pé wọ́n sọ pé nìkan ń gúnyàn káàkiri, òun wá àṣà máa pariwo, òun àfi tóun bá rí bàbá òun fẹ́ pa bàbá òun fẹ́ gún bàbá òun o. So lórí ìtọ́sọ yẹn, I can testify to that. Mo gbọ́ ni mi tí ì rí ẹni yẹn o. Ìwọ gan bó ṣe wà suspect ni ẹ o. Suspect ni ọmọ tó máa mọ̀ dáadáa ni o. Ìran Olorombo ni o. 2027 ó ní ẹ o, ó ní o. Gbogbo anything tó bá ṣẹlẹ̀, ó kàn jẹ́ pé ìka tó bá ṣẹ̀, òun lọ bá ń gé ni, òun ni mo ṣe wà bí kò careful gan bó ṣe wà yẹ. Ohun tó bá mọ̀ pa ẹni kó sọ, tó bá dẹ̀ mọ̀ náà kó dákẹ́. Tó sọ wípé bàbá òun máa gún bàbá òun máa gún bàbá òun, èmi ò mọ̀ bàbá ẹ̀. Mi ìdá bàbá ẹ̀ mọ̀, kódà mi ò mọ̀ yẹ. Òun nìkan náà ni máa rí ṣóṣó tó ṣàrà gbígbẹ, òun ni máa rí ṣóṣó, òun nìyẹn. Ó lóun máa gún bàbá òun pa. Ariwo tó pa káàkiri nìyẹn o, òun máa gún bàbá òun o. Bàbá òun dà, òun fẹ́ gún. Ìran Olorombo 2027, ariwo tó ń pa kiri nìyẹn. You see now, ṣe ti pé ọpẹ́lọpẹ́ Bra Saamu nínú community yìí. Wú ẹni tó ń sọ yìí nísìnyí, ó máa dáhùn tán, àwọn ọlọ́mọ á pè. Ẹni ló máa pè. Mr. Sam, mo kí yín gan. Thank you. Ẹ lè lọ jókòó sísàlẹ̀, mo ń bọ̀, a máa gbé ìgbésẹ̀ lórí. Ẹ ṣé, ẹ jẹ́ fún mi ìṣẹ́jú kan. Ẹ gbógi sókè ẹ̀yin là ń bá wí. Ẹ má gbójúlé alábòsí. Ìwọ ìtànà. Òde, èmi ló ọkọ mọ̀. Ilé tó dẹ̀ gbà, ó sanwó ẹ̀tàn. Abẹ́kọ̀, mo mọ owó tí mo kó fún ẹ. Owó show tí mo lọ ni mo kó fún ẹ. Ó dọ̀bálẹ̀ wá gbowó lọ́wọ́ mi ni. Èmi ló pẹ̀lú wọn wá ṣàbòsí ẹ̀. Àfi tí n bá ṣàbòsí àwọn bèjì elóko àti ìyá wọn. Ó ní gbogbo eléyìí tó ń ṣe yìí. Òun ló fi ní rí ọwọ́ mi pẹ̀lú eléyìí tó ń ṣe. Ṣọ́tán, yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn ṣọ́lẹ̀ ọkọ yọ̀kí ẹ̀ máa kẹ́ẹ̀kógún kẹ́ẹ̀kọ́gbọ̀n dáàdì yín ni mo jẹ́ lẹ́ni station. Ọdún wo ló dé tí mi gbé nǹkan wá fún ọ? Ẹjọ́ tèmi lè wá rò bí. I will let you know why I am the king of the 10 communities. Màá jẹ́ kẹ́ mọ ohun tẹ́ ẹ rà ẹ̀san. Ṣé ẹ gbọ́ the parting line wọn sà? Ohun tá a rà a máa san. Ẹ wo ẹ̀yin lẹ ń wọ ọ̀rọ̀ bọ̀dá Saamu pó kéré sà. Ṣé rí ìwọ̀nba ìgbà tí mo fi dé bíbáyìí tí mo ti ń ṣiṣẹ́ bíbáyìí, mo take time mi, mo study wọn very very well. Ṣé rí nǹkan tó ń sọ yẹn just armless threat ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Just armless threat. Armless threat. I'm telling you. Armless threat. Bọ̀dá Saamu kan community púpọ̀. Ẹ má bọ̀. Àbórí ẹ̀ àbórí wọ́n ti yí bí. Ẹ rí. Comment! Ta ni yẹn? Níta wo? Bọ́sítà mi! Bọ̀dá Saamu. Mo ti sọ fún yín. Ìwọ ìbò ṣe wà yìí, kò sún tó fẹ́ fi kún bó ṣe wà yìí. 7 years olómà ló lọ gbẹ́ wọn.
Kí ló dé? Ewu tún ni tàwọn ọlọ́pàá tẹ́. Olórí burúkú ọmọ tẹ́ ìjọ ń gbé tó ń fọ́gò káàkiri gbogbo community òní mo arrest. Mo sọ fún yín. By the time tí bá dé tán ẹ ríran wò. Community wọn ò ní bàjẹ́ mọ́ mi lórí. Èmi ni máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ kó tó dé kó débẹ̀. Ọmọ yẹn dà. Agbára mi máa fi hàn yín. Ó ní ẹ ọmọ òṣì tó fọ́gò káàkiri nìyẹn. Ó ní. Ìpínlẹ̀ tí Jésù file ilẹ̀ léyìí tí bàbá aládùúrà kọ́ pẹ̀lú aṣọ àlà tí ó rí kórìí ẹ̀ ti dàrú aṣọ tó wọ̀ yóò yà bọ̀ bó aṣọ yẹ kúrò bí mo ṣe wọ ẹ yẹn aṣọ tó wọ̀ tó fi ń fọ́gò gangan o ni mo fẹ́ rí lọ́rùn ẹ̀. Ìgò báwo bọ́dà Sàámú mi ìgò mú rí láyé mi àti mi ìgò. Ṣé o ṣe prank fún mi ni? Ṣé o ṣe skit pẹ̀lú mi ni? Ibo ni kámẹ́rà wà wọn kò rí ẹ̀ ti dàrú aṣọ tó fi ń fọ́gò ní gbogbo community káàkiri o ni mo fẹ́ rí bó aṣọ ẹ̀gún wa kúrò. Bọ́dà Sàámú kí ni ìtumọ̀ gbogbo eléyìí fọlọ́ lè fẹ́ fi disturb wa dà ọmọ tá a sọ pé ó ń fọ́gò káàkiri ṣé òun kọ́ ló wọ sùtánà ni. Ẹ má bínú ẹjọ́ tó Ọlọ́run ẹ̀yẹ ní sùúrù o wo bí ìwọ mo wá sí iwájú ilé ẹ̀ mo mú ìgò dání mo fẹ́ fi wá tẹ́tì ẹ̀ pé kó lè stop gbogbo ògò tó fọ́ nínú community ó dé bẹ̀mí ó ní kí n má bínú ó bẹ̀mí àbó bẹ̀mí ṣọ́mọ ìfọ́gò àbí òfọ́gò. Bọ́dà Sàámú ṣe bẹ́ẹ̀ gbọ́ lóhun òfọ́gò. Mi ìfọ́gò Bọ́dà Sàámú mi ìfọ́gò. Wojú mi ó bẹ̀mí àbó bẹ̀mí lórí ọ̀rọ̀ ọmọ yìí ìfọ́gò àbí òfọ́gò. Ewu wà ní tàwọn ọlọ́pàá tẹ kó wá báyìí. Mo sọ nǹkan mi. Bọ́dà Sam ṣé mi lè mú ṣeré. Bọ́dà Sam àsìkò ti tó tẹ máa stop gbogbo eléyìí tẹ ṣe yìí respect táwọn ọ̀gá wa máa ń fún yín òun ló fún yín láyọ̀yọ̀ tẹ̀mí ṣe gbogbo eléyìí. Respected fellow lẹ́yìn náà èmi náà respect yín ju bó ṣe yẹ lọ olórí burúkú làwọn pípì wọ́n mú mi ṣeré ni mi ò dẹ̀ ní evidence mi ò record torí Ọlọ́run mi ò record. Bàbá onídà mo fẹ́ gùn. Kí ló fún ẹ? Bọ́dà Sàámú Jésù Bọ́dà Sàámú ẹ bá mi gbé tó ń jà kan fún ni Adams kí ló ti ṣe torí Ọlọ́run irú tẹ́lẹ̀ kan fún ọ̀rẹ́ ẹ ti ń tiẹ̀ jù ló ṣe ẹ̀yẹ̀wò bàbá ìrànlọ́ ó dìbò ní. Kí lẹ wá káàkiri? Ẹ mọ ṣe tọ́tọ́tọ́ kiri ilé onílé kí ló ṣẹlẹ̀ kí lẹ ń wá? Pẹ̀lẹ́bẹ̀ jọ ẹ ká sọ. Mo mọ̀ yín dáadáa. Kí ló wá ṣe ń gbà? Kò sẹ́ni tó wà ládùúgbò yìí tí ò mọ gbogbo yín nínú ilé. Mo mọ̀ yín dáadáa Pẹ̀lẹ́bẹ̀ mo mọ̀ yín ẹ ká sọ. Àlejò ti realize pé yàrá ìjà ẹ̀ ló jẹ́ nǹkan. Yes ma. Sí problem. Kí la rí gbọ́? Uncle. Yo, what's up? Ẹ ká sọ sá, ẹ jọ Bọ́dà Sàámú ńkọ́. Mi ìrọ́pò wà òkè. Mi ìrọ́pò wà òkè. Ó wá síwájú mi, ó sọ sí pé kò sẹ́ni tí ò mọ̀ mi, kò sí nǹkan kan tí ò ṣe. Ṣé bí mi ló fẹ́ bá sọ̀rọ̀? Ó yá lọ bá kó lọ́wọ́ bóun sọ̀rọ̀. Kí ló wá dà mí láàmú fún gbà? Kí ló ṣẹlẹ̀? Kí ló tún fàríwó báyìí? Ọmọ yìí ni. Bàbá yìí. Ọmọ yìí ni mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọmọ yìí ni mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ta ló fẹ́ rí. Ni mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Bọ́dà Sàámú ẹ jọ sà ẹ̀yin ni mo wá rí torí ọ̀rẹ́ mi mo fi wá ẹ jọ. Dé. Bọ́dà Sàámú ẹ jọ sà ẹ jọ. Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ wo ni? Sàrẹ́ mi tó wà lọ hospital táwọn ọlọ́pàá wà pẹ̀lú ẹ̀yẹn ní sà ẹ jọ. Lórí ọmọ burúkú yẹn ọmọ wẹ̀rẹ̀ aṣíẹ̀rẹ̀ tó fọ́gò káàkiri yẹn nítorí ọmọ yẹn ló ṣe wá kò sí bó ṣe lè kó rí máa bá ọmọ yẹn kanlẹ̀ ọmọ yẹn tí ò bá ṣe wọn lójú mi kọ́ pè mí lọ́mọ àlè ọmọ tó yọ̀gò káàkiri community stand up. Bọ́dà Sàámú ìjọ kò rí bẹ́ẹ̀ orí rí bẹ́ẹ̀ ṣe rò ó. Bọ́dà Sàámú. You call me. Bọ́dà Sàámú ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ police station àbọ̀ hospital sá ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ jọ kì í ṣọmọ bẹ́ẹ̀. Báwo ló yẹ rí? Baby tọ́kì ni wọ. Wo mi ò fẹ́ jàre. Ọtí tó ṣe kọ́ mi mú gbà ẹ̀ ohun mo ṣe ń try láti adapt pẹ̀lú ó tún gbélé dé mi ò fẹ́ o. Kò mean anything na ọkọ afa sára díẹ̀. It can't harm you. Kò ní harm mi. At all. Pretend fún mi. Nǹkan tó gbé wá yìí. Kí ni o ṣe máa mọ̀ mú jù mí lọ bó ṣe wá yìí? Sọ beauty competition kọ̀kọ̀ tó máa lọ tó ní win. Gbogbo beauty pageantry tó ti ń ṣe nílé ayé yìí
kò sí tó máa lọ tó ní wí mí dẹ̀ tí rí obìnrin tó fàìn tó ẹ̀. Oh my God. Ṣo mọ Agbanidàrẹ́gò? Yes, of course. Yeah, ṣo mọ ìgbà tí Agbanidàrẹ́gò wà ẹ̀? Ṣo mọ pé ìgbà tí Agbanidàrẹ́gò win bó ṣe rí gẹ́lẹ́ nígbà yẹn? Exactly bẹ́ẹ̀ ló ṣe rí sí. Ó ṣe baby, ó ṣe my dear. Mi ò lè fẹ́ ṣe rí o. At all. I appreciate God. Thank you very much. Ṣé o pé tó bá yá ń sìn kí ni o ṣe máa mọ ọmú jù mí lọ pẹ̀lú gbogbo ṣe ń ṣe yìí? Bọ̀dá, it's okay. Ó ti tó yín báyìí. Domininu, dìde, let's go. Oh, the man ní sùúrù now. Ó ṣàrí pé mo wà pẹ̀lú èèyàn. Olorombo, stand up, let's go now. Jẹ́ ká lọ. Hello, calm down now. At least to respect privacy wa. Kí ló ti ń ṣe báyìí? Oh, Mr. Man, ó ti tó ẹ báyìí, it's okay. Babe, dìde jẹ́ ká máa lọ. Baby, o má dá ilé lóhùn jàre. Mo níbi tí mo fẹ́ lọ, she understand. Kò ń ṣe nítorí tiẹ̀ o. Kò ń ṣe nítorí tiẹ̀ o, she understand. So, jẹ́ tètè máa lọ ṣùgbọ́n, babe. Karen, ṣùgbọ́n we'll see you again, ṣùgbọ́n. Just let me use this to get something for yourself. Thank you, babe. Yeah, Thank you. Thank you, bye. Right, take care of care. yourself. Yeah. Be good. Yeah, she got it, baby. Take care. Ma drive roughly, oh. Bye. Bye. Wá, kí ni ìṣòro ẹ? Sọ fún mi. Kí ló tó ṣe embarrass mi bẹ́ẹ̀? Yes. Babe, why are you doing this to yourself? Hey, Domininu, why are you doing this? Àkọ́kọ́ náà òun mọ̀ sí. I'm still complaining about that. Only idiot yìí ló pẹ́ lọ́sẹ̀ mu. Now you are smoking again. O ti ń fa sìgá, babe. Why? Láyé ẹ̀. Mo tún sọ. Ní ayé ẹ̀. Má pe boyfriend mi ní idiot. Number 1. Má pe boyfriend mi ní idiot. Gbogbo nǹkan mo gbà o. Má pe boyfriend mi ní idiot. Yes. Babe, is it because of his money? Ṣé torí owó tó ní àbí torí mọ́tò? Ṣé mo bóyá ó fi rán iṣẹ́ ni or one of his friends lónìí? Why are you doing this now, babe? Mi ì tẹ̀ fẹ́ gbọ́ anything. Seriously? Kò gbẹ́nu ẹ lọ. Kò gbẹ́nu ẹ rádaràda yẹn. Kò gbé Because kúrò. of this one? Nonsense. Babe! Ṣé orí ilẹ̀ tó ń wo yìí yẹn? Ìkọ́nù àwọn ẹ̀gbọ́n mi ló ní. Mo kọ̀ wọ́n pé kí n wá yẹ̀bẹ̀ wò náà ni. Oh wow, that's nice. It's not bad. Kò ṣe. Mọ́tò ẹ̀ kọ́. Àwọn guys kan lọ block mọ́tò mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo kàn decide láti gọ̀kadà débi báyìí ni. Àti pé ọ̀rẹ́ ẹ̀ ń kọ̀. Ọmọ ní kébékébé yẹn. Mo ti filẹ̀ síbi kan wọ́n lọ́mọ yẹn ti pọ̀ jù. Ó máa stress mi. Fẹ́mi ṣe mo dání. Bó ṣe ń ṣe jọ yẹn mo tiẹ̀ ti mọ̀ pé ó ní wàhálà gidi lọ́wọ́ ẹ̀. Ẹni bó ṣe ń ṣe jọ ẹ̀. Wàhálà ẹ̀ pọ̀. A máa pàrọ̀ chọ́chọ́chọ́. Ó fẹ́ dá sílẹ̀. Ó fẹ́ dá sí yẹn. Kò lámojú kúrò. Wọ́n ìṣòro mọ̀. Àwọn ọmọ bọ́yẹn tẹ́ bá ti rí wọn tó ti pọ́n yòdòyòdò bẹ́ẹ̀ ètò lẹ́nu ṣọṣọṣọ ni wọ́n. Ẹ̀yin wọlé wa mẹ́. Ṣé mo bí tẹ́ wà ṣá? Ṣé mo bí tẹ́ wà? Ẹ máa ń fa sìgá ń bí. Ó yá kíákíá mo yóò. Ẹ kọ́ ẹgbẹ́ báyìí. Kí ló dé tẹ́ ṣe sọ fún akako? Ṣé ọmọdé lẹ̀ ń bá sọ̀rọ̀ ni? Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀ à ń so. Station mi ló ń wò. Ló fi ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kódà mo lè bá bàbá ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá ẹ bọ́lẹ̀ ẹ̀ bẹ̀ ṣé ń wá mi. Ẹ ṣe máa ń pẹ́ máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ irú nọ́ọ̀sẹ̀sì wo ni ẹ. Imagine. Ẹ wá o. Ẹ kò rí pé o. Kò ní dá fún bàbá ẹ̀. Bàbá mi! Bàbá mi! Ẹ jáwèrè ni. Yes. Kò fẹ́ dá fún yín ni. Ẹ ti bá bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jáwèrè ẹ bá kú ṣá. Èmi ló pa gbogbo. À ń so. Ìgò tó fọ́ yẹn máa pa lọ títí tó fi gún bàbá ẹ̀. Àlàyé bọ́lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bàbá mi ti kú. Ṣé bàbá ẹ̀ ti kú? Bàbá ẹ̀ ti kú. So àtiwẹ́ náà àlọ́ rámírámí la rí omi kò kí ń lọ ó ṣàn kó bojú wẹ̀yìn ó yá máa lọ. Mi ò níbi kankan lọ. Mi ò ní ibi kankan lọ. Drama lẹ wá ṣe bí báyìí jáde. Baby jẹ́ àlọ́. That's it. King. So we got folks that still run this type of shit in this age and time. Yes, Doctor, we still have voodoo. Dang. Voodoo in this country in Africa that can turn people to hippopotamus. Damn it, nigga. We still have confirmed voodoo that can turn people to Ijapa. Dang. We still have voodoo that can turn people to Ewure. Man. And there is a confirmed voodoo that can turn handsome, intelligent, tall guy like me to dwarf and sensible person like you. What? Rosam. Are you sensible? Ṣé o wà sensible báyìí tó jọ́mọ Yorùbá tó bí sílẹ̀ Yorùbá pẹ̀lú ṣí tó bá káàkiri tó ń sọ wípé o mọ̀ pé oògùn yìí wà. Ẹni bá wà láyé tó bá ní kò so oògùn, ó ti kú wọn ti gbé sí ni.
ogun exist ó wà bẹ́ẹ̀ ohun tó bá gbàgbọ́ nú ẹ̀ ni kò gbàgbọ́ nú ẹ̀ kò dẹ̀ dì mú. What are you talking about? You're talking about voodoo, you're talking about ogun in Africa. Tó ṣẹlẹ̀ ní ẹ sá, tó ṣẹlẹ̀ ní ẹ jọ. Ṣíríṣí! Bó ṣe rí rè? Bẹ́ẹ̀ni sá, bó ṣe rí rè. Wọ́n kàn ní nǹkan ni. Bẹ́ẹ̀ni sá, ọmọ bẹ́ẹ̀. Pé ọmọ yìí ò ní wájú kò lẹ́yìn, ó lè yọgò káàkiri olóhùn máa pààyàn. Kí ni strength yẹ? Really? I'll get to that hospital. Thank you, sir. No, Mikey me. I'll get to that hospital. My dear, go see police station. My work, my sister. Orí ẹ pé fún information. Thank you, sir. Pẹ̀lú orí ẹ pé fún information. Thank you, sir. Kí ló náà máa fọ́gọ̀ kiri? Ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Pẹ́lẹ́bẹ́. Thank you, sir. Bolo ń lọ. Mo náà jáde o. Ní ìbọn. Mo ní mò ń jáde. Tọ́mọ bìnrin bá bẹ sí inú ilé. Dúró ní inú ilé. Àwọn kan wá mi bọ̀. Àwọn tó dẹ̀ wá mi bọ̀ yẹn mo fẹ́ kí wọ́n bá nínú ilé wọn kékeré àti ẹnìkan náà lákùú báyìí nínú ilé for now. For now, ilé àti ẹni. Mo bọ̀dọ̀ Sàámú lè ń ṣe báyìí náà. Tó bá pọ́lọ́pàá ló ń wá yín bọ̀ ṣé kó kọ́ mẹ́mú gàrí sí mi lọ́wọ́ ni. Kí máa bá ìṣòro tì. Kẹ́rù ẹ̀ kó jáde kó kẹ́rù ẹ̀ kó kúrò nínú ilé yìí. Ó lè dàrú. Mádé bá gbà sọ̀rọ̀ ẹ̀ máa gbómi lẹ́nu ṣá. Ẹ má wọ ọmọ yìí. Ọ̀dà. Thank you, sir. Ẹ ṣé gan, sir. Thank you. Bọ̀dá Sàámú kan community pool. Mi mọ̀ wọn o. Mi mọ̀ lébi ìmọ̀ náà wọn. Ibi kò rí abẹ́rẹ́ o. Àìsàn kò fò ọrù. Gbogbo ẹrù wúwo tó wà lórí rẹ. Gbogbo ẹ̀ kó wálẹ̀ lónìí. Ọlọ́run má ṣàjẹ́ forí gbógun olóògùn. Ibi kò rí agbẹ́rẹ́ o. Àìsàn kò fò ọrù. Gbogbo ibi tí ń bẹ lórí rẹ. Gbogbo ẹ̀ pátápátá kó kúrò lónìí. Ọmọ ìṣe wa gbẹ sí i. Wọ́rùn. Ikú kò rí ẹpẹ́tẹ́ o. Àrùn kò fò ọrù. Gbogbo bí gbogbo ẹrù tí ń bẹ lórí rẹ. Gbogbo ẹ̀ kó kúrò. Rọra máa lọ wájú wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lẹ́. Ẹ ṣe ẹjọ́ ṣé mo lè fọwọ́ kàn? O lè súnmọ́ àǹtí rẹ̀. Ara ti mókun. Google. Bàbá, ètò ṣé ara ẹ̀ ti balẹ̀ báyìí? Bẹ́ẹ̀ni, ara ẹ̀ ti balẹ̀. Tí gbogbo pa ń gúnyàn wá ń ṣàyàn, ṣó ti kúrò ń bẹ̀ ṣá? Kò lè gúngò mọ́, kò lè gúnyàn mọ́ báyìí. Láàárín ọjọ́ mélòó pé dàbí kúlíkúlí. Bẹ́ẹ̀ni, kò lè gúngò mọ́ báyìí. Ìyí tó ń rìn lọ, àwọn òbí ẹ̀ ti wá mi kàn. Mo sì ti tọ́jú ẹ̀ dáadáa, rẹ̀ ti yá. Kò sí nǹkan tí ó ṣòun, kò sí nǹkan tí ó ṣòun náà mọ́. Bẹ́ẹ̀ni. Gúngò dàbólẹ̀ ìran rombo 27 gúngò. Èyí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ ń pé ẹ sọ fún wọn kó má ṣàfarawé mọ́, kó dẹ̀ má kọjá ìwọ̀n mọ́. Ẹni kó má sọ̀ sábàlagbà mọ́, kó má ṣẹnu ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ tẹ́ tó jù wọn lọ. Àgàgà ẹni tí ó dá sẹ́ríà fún wọn. Ọtí lẹ̀gbọ́n ẹ̀ ń tà. Ṣọ́kà ìsọ́sì ni wípé kò lè gúngò mọ́. Kírètì ọtí empty bottles ó kúnnú ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ẹ̀ bámu ni. Ṣé kó má dé ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ẹ̀ mọ́? Àbí tó bá ti fojú rí empty bottle báyìí kò lè fọ́. Irọ́ kò lè ṣe yẹn mọ́, kò lè gúngò mọ́ báyìí. Bẹ́ẹ̀ni, kò lè gúngò mọ́, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ń bẹ ni pé ẹ kìlọ̀ fún dáadáa o, kò yé ṣàfarawé. Àfarawé tẹ̀sán yẹn ni o. Kálẹ̀ mention àfarawé yẹn ni mi ní sọ nǹkan kan sí tó wà lẹ́yìn. Látàrọ̀ ẹ̀wọ̀n kéèyàn jẹ́jẹ́ ni mí. Mi ò sọ̀rọ̀ béèyàn tán mí ní gbègbè sí tó kàn mí kí nǹkan wò fálàfíà náà ni kí n lè kọ́ sínú ìwé mi torí gbogbo àwọn tí mo help láyé abẹ́gbọ̀ tí mo ti help láyé mo máa ń jẹ apple wọn tán. Mi ní àfàpù wọn máa jẹ apple wọn tán pátápátá mo máa ń kọ orúkọ wọn sínú ibì kan ni. Gẹ́gẹ́ bí n tọrọ ẹ̀ sọ fún mi àfarawé ló fi ba yára ẹ̀ jẹ́ o. Ó ní àwọn ọ̀rẹ́ àwọn tó kù ó ní báyé wọn ṣe rí ló ṣe fẹ́ ká yé ẹ̀ rí. Ọmọ yìí ó ń farawé àwọn ọ̀rẹ́ wọn tó kù ó láyé ẹ̀ fi dà báyìí ló fi ń yọ̀gò káàkiri. Wọ́n ní bó ṣe wà yìí tí wọ́n bá fún un lówó díẹ̀ kò sí bí mọ́tò yẹn ṣe lè wù kó ní kí mọ́tò yẹn má ní full light ṣáà ní mọ́tò kó má ní extra táyà kí táyà ẹ̀ dù kan lọ àṣà àti kó sínú mọ́tò ṣọ́. Ṣé wọ́n mọ̀? O ò lè mọ̀ ó tọ̀ sínú mọ́tò ni. Bọ́dì wo lo ní tí wọ́n fi ń dá igi jọ sínú àdògún ẹ? Bọ́dì wo lo ní? Tí ò bá jẹ́ pé lọ́ngàn tóbi tó jẹ́ pé iyì tó wà lára obìnrin ó pọ̀ ju nǹkan mi lọ. Àwọn tó ń ṣe jean tàbí tó ń ṣe aṣọ tó wọ yẹ kan sùn wọn ni. Kí ló ń wọ̀ tó ń ta sí wọn? Ẹ̀sà wọ́n ní àfarawé yìí ni o. Ọmọ dáadáa ni mo mọ̀ sí. Ọmọ gidi ni mo mọ̀ sí lójijì ìwé ẹ̀dẹ́ ìyípadà. Lórí pé kí ni tó bá ti rọ́kùnrin tó bá ti rówó gbà wọ́n lọ́kọ̀ ní sìgá mímu wọ́n lọ́kọ̀ lọ́tí mímu nítorí pé o fẹ́ belong. Ó dẹ̀ ń borúkọ ẹbí jẹ́
ó wá dé ẹni tó ń fọ́gò káàkiri ẹjọ́ tó lọ́ọ́ bí tó ti ń fọ́gò káàkiri tó bá ti fọ́gò bí kan tó ti gún èèyàn kan tó wá mú tí wọ́n wá nà pa àbí wọ́n sọ ẹsẹ̀ wọn gbére ṣénú àwọn òbí ẹ̀ ṣọ́ máa dùn ṣénú wọn máa dùn èmi I don't talk too much I have a gentleman I have decorum in me mi ò kì í sọ̀rọ̀ jù tí ó bá jẹ́ pé sọ̀rọ̀ àfarawé mi ò ní sọ jù but gbogbo ibikíbi tí ẹ bá wà tó bá jẹ́ àfarawé lẹ̀ ṣe kó o máa ṣe nínú organisation kan o ò lè rọ́wọ́ mú bó o rọ́wọ́ mú díẹ̀ o máa padà jákulẹ̀ ni torí o plan ẹ̀ láti lẹ̀ o ṣàfarawé èèyàn níbí ni àfarawé ohun rere wà o tá a bá ṣàfarawé ohun rere ká dẹ̀ gbàdúrà sí pé k'Ọlọ́run jẹ́ kó jọ́nà wa àmọ́ àfarawé ohun burúkú ibi tó ń já sí ni ẹ jẹ́wọ́ fún wọn wípé nǹkan tẹ́ wẹ̀ kú olórí wọn máa sọ wò tó bá dẹ̀ fẹ́ sọ́wọ́ eléyìí ló ti máa sọ wò kó tiẹ̀ lọ mú kó lọ mú gò wáìnì kó fọ́ gò wáìnì kán sì wo wáìnì kán sì déèyàn nídìí àbí kán sì déèyàn lọ mú wọn lè rí sọ́jú ẹ̀ ṣe o ó dáa. ṣégun bàbá ẹ ṣégun ṣégun. ẹ ṣe ẹnu tiẹ̀ tí ń rò mí torí mi ò sọ̀rọ̀ tó yìí ẹ wá ṣé mi lè máa lọ. ẹ lè máa lọ. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ wá mo rí o mo lọ lé mi o ẹ ṣé thank you so much my brother thank you God bless you there God bless you thank you. ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wẹ̀ inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun sí sọ. sórí ẹ yìí ni. ẹnu yín gbà má. ṣó ti ya wèrè ni. ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú lọ́lọ́ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sá lọ wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá nìkan nìyẹn. Madam, cut. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.